أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. Akí ẹ̀yin olùgbọ́ wa ní ẹ̀kan sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba, àsìkò àtìgbà kí Ọlọ́run Ọba kí ó jọ̀ọ́jàre gbogbo ìgbìyànjú wa nínú oṣù Ramadan kí ó tẹ́wọ́ gbà wọ́n ní ọwọ́ wa. Ohun tí a ó máa ṣe àgbéyẹ̀wò òun náà ni pàtàkì Eid, pàápàá jùlọ Eidul Fitri. Aya Al-Qur'ani tí a kà ìtumọ̀ rẹ̀ ni pé Isa ọmọ Maryam wá sọ pé ìwọ Allah Olúwa wa sọ tábìlì oúnjẹ kan kalẹ̀ fún wa láti ọ̀run wá kí ó lè jẹ́ àsè fún wa fún àwọn ẹni àkọ́kọ́ inú wa àti àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa kí ó sì jẹ́ àmì kan láti ọ̀dọ̀ rẹ kí ó sì pèsè fún wa nítorí pé ìwọ ni ó dára jùlọ nínú àwọn olùpèsè. Ohun tó ń jẹ́ Eid òun náà ni ọjọ́ ni tí gbogbo mùsùlùmí kákàkiri àgbáńlá ayé yálà nílẹ̀ Áfíríkà, nílẹ̀ Asia, nílẹ̀ Europe, nílẹ̀ Amẹ́ríkà, nílẹ̀ Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a máa ń kórajọ, tí a máa ń fi ìdùnnú hàn, tí a máa ń fi ọpẹ́ fún Ọlọ́run Ọba. Ní àyájọ́ ọrọ̀ ọjọ́ yìí gbogbo wa pátá gẹ́gẹ́ bí mùsùlùmí a tètè máa ń jí dìde yálà bí aago 7 àdájí àbí ní aago 4. A bẹ̀rẹ̀ sí ní sè, a bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn oúnjẹ aládìídùn ju bí a ṣe máa ń sè àwọn oúnjẹ wa ní àwọn ọjọ́ tí wọ́n kì í ṣe ọjọ́ ọdún. Nígbà tí ó bá máa fi di pé oòrùn yọ, a ti bẹ̀rẹ̀ sí ní rí àwọn ọmọ kéékèèké tí wọ́n ti máa ró dẹ́dẹ́, wọ́n máa kàn dúdú, wọ́n sì máa lọ, wọ́n máa bọ̀, wọ́n máa sáré káàkiri láti máa fi ìdùnnú tiwọn náà hàn, wọ́n máa yan lọ, wọ́n máa yan bọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n máa yọjúlé sí àwọn ọ̀rẹ́ àti àwọn ará àdúgbò, wọ́n máa kí àwọn èèyàn kú ọdún. Lẹ́yìn tí olúkálùkù bá ti wẹ̀ tí a sì ti ṣe ara ṣémúṣémú dáadáa, a bọ́ sí títì, a bẹ̀rẹ̀ sí ní lọ sí pápá ibi tí tàbí ilé ìjọsìn tí a ti máa ń kí Eid. Nírú ọjọ́ yìí àwọn àdúgbò wa wọ́n máa ń dùn wò lójú, wọ́n máa ń sòdẹ̀ dáadáa nítorí pé oríṣiríṣi aṣọ aláràǹbarà òun náà ni ọkùnrin àti obìnrin la máa ń wọ̀ ní ọjọ́ Eid báyìí, tí a sì máa kíra wa níbi tí a ti ní àṣà kí a dìmọ́ra wa, a máa ń dìmọ́ra wa ń bẹ̀. Níbi tí a ti ní àṣà kí a bọwọ́, a máa ń bọwọ́ ń bẹ̀. Níbi tí a sì ti ní àṣà kí a kárọra tẹ̀ba láti kíra wa, ọmọdé àtẹ̀ba fágbà, àgbà a sì fa ọmọdé mọ́ra, gbogbo wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin a sì máa kí ara wa kú ọdún, a sì máa ń wí pé Eid Mubarak, Eid Mubarak. Èyí ni pé a kú àlàjọ ọdún, kọ́lọ́hun kó jẹ́ kí ọdún kó lálùbáríkà kí ó sì yàbò fún wa. Ẹ̀yin olùtẹ́tí sí wa, ìbéèrè lè wáyé pé kí ní ṣe àwa mùsùlùmí tí a fi máa ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tó bá di ọjọ́ ọdún? Àkọ́kọ́ náà, àdámọ́ ẹ̀dá òun náà ni kí inú ẹni dùn nígbà tí ó bá rí nǹkan ìdùnnú, kí ó fi ayọ̀ hàn. Bá a ti ṣe bá nù ní bẹ́ẹ̀ sì ni à ń tẹ̀síwájú bẹ́ẹ̀ nítorí pé kì í ṣe ohun àbúrú. Ayọ̀ tá fi hàn yìí ara pé à ń dúpẹ́ pé Ọlọ́run Ọba ṣeun dáadáa fún wa ni, kì í ṣe dandan kí ó jẹ́ ọjọ́ Eid òun náà là ń fi ìdùnnú hàn. Wàyí o, èyí tó wá níṣe pẹ̀lú Eid èyí tí ó kẹ́yìn oṣù Ramadan, ìdùnnú ṣe ń pọ̀ bẹ́ẹ̀. Ṣé a lè sọ pé nítorí pé mùsùlùmí jàjàbọ́ òun náà ni àfiwá ń dunnú
tàbí la fi ń yọ̀ kíra wa bẹ́ẹ̀. Àwọn èèyàn tó bá ń ronú gba irú ọ̀nà báyìí wọ́n ríro dáadáa, nítorí pé mùsùlùmí kì í dunnú nítorí pé oṣù Ramadan ó kásẹ̀ ńlẹ̀. Pàápàá mùsùlùmí tí ó bá nínú rò, wọ́n máa ń wò ó pé kí oṣù yìí kó sì jẹ́ oṣù tí ó máa bá wa gbé títí láéláé. Bẹ́ẹ̀ sì ni tó bá ti wá lọ, a tún máa ń nàgà wo ìgbà wo òun náà lóṣù yóò dé, ìgbà wo lóṣù Ramadan ló máa tún wá bẹ̀ wá wò láti lè tún ṣiṣẹ́ olóore èyí tó wà ń bẹ̀. Nípa bẹ́ẹ̀ kì í ṣe pé a fi ń dunnú pé à ń juwọ́ sí Ramadan wípé ó di lábọ̀ ó tún di gbére, kì í ṣe bẹ́ẹ̀. Idil Fitri òun náà ni ọdún èyí tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ mùsùlùmí tá à ń ṣe káàkiri àgbáńlá ayé ní ìpẹ̀kun oṣù Ramadan. Idil Fitri yìí ọ̀rọ̀ méjì òun náà ni wọ́n ṣarajọ sínú orúkọ ẹyọ kan ṣoṣo yìí. Ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni Eid, ẹlẹ́ẹ̀kejì òun náà ni Fitri. Eid ó túmọ̀ sí ní tí máa ń wá tó máa ń lọ, tó máa ń wá, tó bá lọ á tún wá, tó bá lọ á tún wá, tàbí kí a sọ pé ọjọ́ àsè, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ òun náà ní eléyìí. Ohun tó ń jẹ́ Fitri òun náà ní ìtúnu, ọdún ìtúnu ààwẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ gbólóhùn Eid ǹjẹ́ ó tiẹ̀ wà nínú Al-Qur'an bí? Bẹ́ẹ̀ ni ó wà nínú Al-Qur'an nínú àyà èyí tá a kà ṣáwájú nínú Al-Qur'an orí 5 ẹsẹ̀ 105 níbi tí Ànábì Isa alayhi salam tí wọ́n ti ṣàdúrà fún àwọn ọmọlẹ́yìn wọn kí ó sọ àtẹ oúnjẹ kalẹ̀ fún wọn láti ọ̀dọ̀ ara rẹ̀. Èyí ni pé kó pèsè oúnjẹ fún wọn láti ọ̀dọ̀ ara rẹ̀ kí ó lè jẹ́ àsè, yìí ni kó lè jẹ́ Eid, kó lè jẹ́ ọjọ́ ayọ̀ fún àwọn ọmọlẹ́yìn Ànábì Isa alayhi salatu wasalam. Níbí yìí òun náà ni a ti rí Eid gẹ́gẹ́ bó ṣe hàn nínú Al-Qur'ani mímọ́. Wàyí o, kí ni wá ní àwọn ìṣe Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wasallam ní ọjọ́ Eidul Fitri? Àkọ́kọ́ ni pé Eidul Fitri ọdún kejì lẹ́yìn hijira ó tí Ànábì wa Muhammad sallam tí wọ́n ṣe láti Mákà lọ sí ìlú Madina, òun náà ni Eid àkọ́kọ́ wáyé, nítorí pé ọdún yìí náà ó ní àwẹ̀ àkọ́kọ́ tí Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wasallam gbà. Bẹ́ẹ̀ sì ni ó ṣe kòńgẹ́ ogun àkọ́kọ́ èyí tí wọ́n jà láti gba ara wọn sílẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá, èyí ni ogun Badar. Ànábì wa Muhammad sallallahu alayhi wasallam ní ọjọ́ Eid báyìí àwọn ààyè èyí tí ó tẹ́jú níta gbangba òun náà ni wọ́n máa ń yàn kí àwọn èèyàn lè rí ààyè tó fẹ̀ láti lè rí kórajọ sí láti lè fi kí ìrun. Wọn kì í lo mọ́ṣáláṣí láwọn ìgbà náà tó máa ti fẹ́ kí Eid. Rákà méjì ìrun òun náà ni wọ́n kọ́kọ́ máa ń kí. Lẹ́yìn eléyìí òun náà ni wọ́n máa wá ṣe khutba, yẹn ni pé ìrun kíkí ló máa ń ṣáwájú khutba ní ọjọ́ Eid. Ẹsẹ̀ ni wọ́n máa fi ń rìn lọ, wọ́n á sì fi ẹsẹ̀ rìn padà bọ̀ sílé. Súnà wọn ni pé ibi tí wọ́n bá gbà lọ wọn kì í gba ibẹ̀ padà sí ilé wọn. Tó máa ti ṣe khútúbà tán, wọ́n á kúrò lọ́dọ̀ àwọn ọkùnrin, wọ́n á lọ sálámà sí ọ̀dọ̀ àwọn obìnrin, wọ́n á tún lọ dá wọn lámọ̀ràn, wọ́n á gbà wọ́n níyànjú. Eléyìí jẹ́ ìṣe wọn tí wọ́n ṣe déédéé ní ìgbà ayé wọn. Yàtọ̀ sí eléyìí, Ànábì wa Muhammad sallallahu alayhi wasallam wọ́n jẹ́ kí Eid kó dá yàtọ̀ sí àwọn ìjọsìn tó kù, yálà ìrun ojoojúmọ́ tàbí ìrun júmà ní ọjọ́ mẹ́jọ. Wọ́n pàṣẹ wípé atọkùnrin, àtobìnrin, àtọmọdé àti àgbà, àtẹni tó ń gbọ́mọ lọ́wọ́, kódà obìnrin tó ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́, gbogbo wọn pátá òun náà ni wọ́n pàṣẹ fún pé káwọn náà jáde kí wọ́n lọ sí gbangba èyí tá a ti ń kí Eid. Àmọ́ àwọn tí wọ́n bá ní láǹfààní àti kírun nínú wọn wọ́n kàn tiẹ̀ dúró sẹ́gbẹ̀ẹ́ kan ni, nítorí pé káwọn náà kọ́ máa lè fi ìdùnnú hàn, pàápàá kọ́ máa lè tẹ́tí sí ọ̀rọ̀ tí ìmáàmù fẹ́ sọ ní ọjọ́ náà. Kí ni wá ní pàtàkì Eid tí à ń wí yìí, ẹ̀yin ará ilé? Eid kò dá dúró, kò sì yàtọ̀ sí ààwẹ̀ èyí tá a ṣe gbà tán, torí pé ó mú kí ìtẹ̀síwájú kó dé bá iṣẹ́ àti àbí àwọn ẹ̀kọ́ èyí tá a ṣe kọ́ tán nínú oṣù Ramadan ni. Eidul Fitri gẹ́gẹ́ bá a ṣe wí, a máa ń ṣe lẹ́yìn tá a bá ti parí Ramadan, a sì máa ń fi ń ṣe àjọyọ̀ pé Ọlọ́run bá fi oṣù Ramadan ó fi ta wá lọ́rẹ, ó fún wa láǹfààní láti lo oṣù Ramadan láti lò ó dáadáa nínú ìjọsìn fún Ọlọ́run ọba. Òye tó wà nídìí ẹ̀ òun náà ni pé a fi ń tẹ̀síwájú àwọn iṣẹ́ ìdàgbàsókè nínú tẹ̀mí èyí tí oṣù Ramadan tí ó wá fún wa. Eléyìí ń túmọ̀ sí pé lára àwọn iṣẹ́ èyí tí Ramadan tí ó kó sínú pàápàá jùlọ ọ̀nà méjì tó pín sí ojúṣe wa sí Ọlọ́run ọba àti ojúṣe wa sí ẹ̀dá èèyàn, àmúṣe dáadáa nínú Ramadan, bẹ́ẹ̀ ni a tún múṣe dáadáa nígbà tá a bá ń ṣe Eid yìí. Ní ọjọ́ Eid ó fẹ́ dàbẹ̀ ni pé ìrun mẹ́fà òun náà ni ìrun wákàtí tàǹkì ní ọjọ́ náà, nítorí pé yàtọ̀ sí ìrun wákàtí 5 àtúnkí Eid lọ́tọ̀ níjọ̀mọ́, nítorí pé ẹnìkan kì
kì í dá ìrun Eid kí. Bí ẹ̀dá ò bá ti bá ìrun Eid ní jọ̀mọ́ kò ní dá kí rárá. Jọ̀mọ́ la máa ń kí ìrun Eid. Gẹ́gẹ́ bá yé sọ fún wa, Eid kì í ṣe ọjọ́ tí a kàn fi ń ṣe ayẹyẹ lásán. Ọjọ́ ni tá tún fi ń ju ara wa sílẹ̀ fún Ọlọ́run ọba ni. Táwa náà bá kíyèsí àwọn gbólóhùn tá ń wí ní àwọn ọjọ́ Eid wọ̀nyí, yálà à ń lọ sí Eid ni, àbá ti jókòó ní Eid ni, àbí ńgbà tá kírun tán a rí pé a fi ń sọ pé Ọlọ́run ọba òun náà ló tóbi jùlọ, kò dẹ̀ sí nǹkan tó tó Ọlọ́run ọba. A sọ pé Allahu akbar, la ilaha illallah, wallahu akbar, walillahil hamdu. Ọlọ́run ọba ló tóbi jùlọ, Ọlọ́run ọba ló tóbi jùlọ, kò sẹ́ni ìjọsìn tó ṣe àyàfi Allah. Ọlọ́run ọba ló tóbi jùlọ, gbogbo ọpẹ́ àti ìyìn ti Allah ni. Bákan náà tá bá fẹ́ kí ìrun Eid ní rákà alákọ̀ọ́kọ́ yàtọ̀ sí takbiratu tahrima tó jẹ́ ọ̀ranyàn nígbà tá bá fẹ́ gbé ìrun dúró, tá bá ṣe léyìí tán àtúnṣe takbirat méje míì lórí rákà ẹlẹ́ẹ̀kejì. Ó jẹ́ odidi takbirat mẹ́fà ló máa tún bẹ̀rẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì. Yàtọ̀ sí takbirat tó máa gbé wa dìde láti sájídà àtúnṣe takbirat márùn míì tó túmọ̀ sí pé gbólóhùn Allahu akbar òun ló pọ̀ jù nínú àwọn gbólóhùn èyí tá a máa ń wí ní ọjọ́ Eid wọ̀nyí, tó sì tó ń tọ́ka sí pé kì í ṣe pé a fi ń kàn ń ṣayẹyẹ wípé Ọlọ́run bá tú wa sílẹ̀, àbá kúrò nínú ìdè, àbá kúrò nínú àhámọ́ àwẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ rárá gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa rò. Kì í ṣe bẹ́ẹ̀, àmọ́ bí kì í ṣe pé a tún fi ń gbé Ọlọ́run ọba tóbi, a tún fi ń tẹ̀síwájú nínú ẹ̀mí ìsúnmọ́ Ọlọ́run ọba wa ni. Kí Ọlọ́run ọba kí ó jọ̀ọ́ jàre kí ó jẹ́ kí Eid tọdún yìí kó ṣe ní ọdún ayọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. Àmọ́ ṣá o, a gbọ́dọ̀ rán ara wa létí pé a láǹfààní lọ́dún yìí láti kórajọ yálà síta gbangba àbí mọ́ṣáláṣí láti lọ kí ìrun Eid ní àpapọ̀ níjọ̀mọ́ nítorí àsálà èyí tí ìjọba tí wọ́n ní ká ṣe fún àjàkálẹ̀ àrùn èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní òde yìí. Ẹbí kọ̀ọ̀kan ló máa kórajọ sínú ilé wọn láti dá ìrun Eid wọn kí. Àwọn ọ̀nà tá ń gbà kí òun náà ni olórí ẹbí àbẹni tí wọ́n bá yàn nínú ẹbí wọn tó máa gbà fi kí ìrun Eid fún wọn. Gbogbo àwọn gbólóhùn tá a sì ń wí òun náà ni wọ́n máa sọ nínú ẹbí náà. Kí Ọlọ́run ọba kó gba Eid yìí ní ìtẹ́wọ́gbà lọ́wọ́ wa, gẹ́gẹ́ bí a ṣe ń ṣàdúrà pé kí ó gba àwọn ìbádànù Ramadan náà kó gbà wọ́n ní ọwọ́ wa gẹ́gẹ́ bí ìbádà. Kọ́lọ́run ọba kó jẹ́ kí a ṣe ọdún ayọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.